rí fọ́nrán kan tí Sheikh Ibrahim Eleha ṣe lórí YouTube wọ́n pè é nínú àkídà àwọn onísúfí wọ́n sọ̀rọ̀ tó pọ̀ ńbẹ̀ ọ̀rọ̀ tán sọ yìí ọ̀rọ̀ bàjẹ́ púpọ̀ ni tí kò sì dáa tábà wá ní ká fi wọ́n lẹ̀ bí kí wọ́n bọ́rọ̀ náà lọ ọ̀rọ̀ náà yóò dá ìgbà tó yẹ pé tó bá yẹ pé òdodo ọkọ ni Sheikh Ibrahim Eleha sọ ni kí ló dé tá a rí kan nínú àwọn oníwùrìdí àwọn onísúfí kó ṣe àlàyé ọ̀rọ̀ náà fún wọn ní tí ò yé wọn kó sì láyé wọn bẹ̀ pẹ̀lú àwọn ẹ̀rí tó múnádóko bó ṣe rí nìyẹn kí ni wọ́n sọ nínú fọ́nrán náà ní ṣókí ìtàn sọ ń bẹ̀ ni pé wọ́n ní nínú àkídà àwọn kan nínú àwọn onísúfí ẹ̀tì mọ̀ pọ́nrọ̀ Sheikh Ibrahim Eleha àgbékalẹ̀ ọ̀rọ̀ wọn téèyàn bá ṣọ́ra dáadáa ọ̀rọ̀ míì tá bá ń sọ ọjọ́ mi téèyàn bá yẹ̀ wò èèyàn ó ṣe bódodo ní gbogbo ẹ̀ rí pé bọ́n yẹ gbé kalẹ̀ ní pé nínú àwọn onísúfí nínú àwọn tó ń mọ̀rọ̀ sọ àwọn onímọ̀ntìkì jù sí yìí náà ń pè yẹn àmọ́ tẹ bá ń bá àwọn bá ń bọ̀rọ̀ wọn lọ yẹn tó ń bá rọ lọ yẹn wọ́n ti gbé kó ní jù sí wọ́n ti lùlù kù lé kí ni ìtumọ̀ eléyìí ni wípé wọ́n mú díẹ̀ wọ́n ní díẹ̀ nínú wọn àwọn kan náà fẹ́ bá wí tẹ bá fẹ́ bá àwọn kan nínú àwọn oníwùrìdí tán ṣe ń tí ò dá kí ló dé tẹ̀ dárúkọ wọn sáyé káyé lè mọ̀ wọ́n àmọ́ ńgbà tẹ́ ń bọ̀rọ̀ lọ Sheikh Ibrahim Eleha gbogbo oníwùrìdí lẹ̀ ń kó papọ̀ ṣe é pé jù sí yìí lọ́dọ̀ àwọn onímọ̀ntìkì tá a mọ̀ sí logic wọ́n ní particular ó ṣe jù sí yẹn ó particularize náà ń pè bẹ́ẹ̀ kùlí ó universalize yẹn ó generalize wáyé tó yẹ pé ẹlẹ́fẹ́ sọ̀rọ̀ yẹn fẹ́ particularize yẹn pé ẹ fẹ́ múnú àwọn kan àmọ́ ọ̀pá pàṣán tẹ́ mú dání gbogbo àwọn onírú ìdílé ń fọ̀pá náà lù alákọ̀ọ́kọ́ nìyẹn nínú ọ̀rọ̀ tí wọ́n sọ wọ́n ní nínú àkídà àwọn onírúdí ò ní àkídà kankan yàtọ̀ sí àkídà Islam nítorí pé àwọn onírúdí àwọn onísúfí Tìjàníyà ni wọ́n ní o Kọ̀dìríyà ni wọ́n ní o Naqshbandiyya ni wọ́n ní o Khalwatiyya ni wọ́n ní o Shaziliyya ni wọ́n ní o ìtàbárí kan jẹ́ lópin ìgbà tó yẹ pé iṣẹ́ tí wọ́n ń ṣe tazkiyatu nafsi ni gẹ́gẹ́ bí iṣẹ́ tọ́lọ̀ rán Ànábì Muhammad sallallahu alaihi wasallam tọ́lọ̀ sọ́nà suratul Jumu'ah bismillahir rahmanir rahim ó ní walladhi ba'atha fil ummiyyina rasulan minhum òun ló gbé òjíṣẹ́ ńlá kan dìde látara wọn ìtìlú alẹ́ ayati yínká al-Qur'ani fún wa yuzakkihim yóò mọ̀ fọ̀ wọ́n mọ̀ yẹn pé yóò mọ̀ fọ̀ ẹ̀mí wọn mọ́ tábà tó ronú suratul nafsi suratul shams ọlọ́run sọ pé qad aflaha man zakkaha wa qad khaba man dassaha ẹni tó bá fọ ẹ̀mí ara rẹ̀ mọ́ ti jèrè ẹni tó bá dọ̀tí ẹ̀mí ara rẹ̀ ó ń tàn di ṣòfò ẹ rí i pé tasawufu ní tó wá fún ni tazkiyatu nafsi láti lè fọ ẹ̀mí ẹni mọ́ tó àwa ní àwọn tó ń fẹ́ fẹ̀mí ara wọn mọ́ alukurani náà ni wọ́n ń lò wọ́n sì ń lo sunna Ànábì Muhammad sallallahu alaihi wasallam nítorí pé olórí àwọn oníwùrìdí nígbà tó di 100 ọdún kejì bọ́sọ́gọ́rùn ọdún kẹta Abul Qasim al-Junaidi òun náà ló sọ fún wa wípé tariqatuna hadhihi mu'ayyada bil kitabi wa sunnah ìlànà tá a gbé kalẹ̀ yìí o alukurani àti sunna ní mọ́mọ́ ló ní ìtọ́nà ẹ̀ òun ní darí ẹ̀ ẹni tí ò bá mọ alukurani tí ò bá mọ sunna kò sí ní tó fẹ́ ṣe nu tọ̀ríkọ̀ oníwùrìdí tọ̀ríkọ̀ wùrìdí lẹ́lẹ́kẹta òun náà ń pè ní àtọ̀ríkọ̀tul muhammadiyya ìlànà tó ń tẹ̀lé bó ìlànà bí ti ṣe táwa náà mọ̀ ṣe bẹ́ẹ̀ irú ìlànà wo ìlànà tí ń tẹ̀lé sunna ìlànà tí ń tẹ̀lé iṣẹ́ ànábì ọ̀rọ̀ ìsọ ìbániṣe papọ̀ ètí wùrìdí wa ṣe ni wípé ó wá fọ ẹ̀mí ara wa mọ́ mọ̀ọ́dúró àkọlé tí wùrìdí fẹ́ kọ́ ọkàn ní ọkàn ọmọ ènìyàn tẹ́ ẹ̀ bá gbàgbé ẹ lọ wọnú àdísìl kùdùsì tí Ànábì sàlásán sọ pé ọlọ́run ní la tazawuni ardi wala samai walakin yazawuni qalbu abdi mu'min bí sánmà mi ti fẹ̀ tó bílẹ̀ mi ti fẹ̀ tó kò sí èyí tó mọ̀ gbà mí bẹ́ẹ̀ àmọ́ ọkàn ẹrú mi tó gbà mí gbọ́ tọkàntọkàn òun ló gbà mí mo napá mo náà sẹ́ńbẹ̀ ìyẹn ni wípé ọkàn làá fi sí lọ́hùn ọkàn tó bá mọ̀ òun ni ẹ rí i pé ayàkùránì tí ó bá sọ pé lámọ́nàtà láàbí qalbun salim qalbun salim ọkàn tó mọ́ ọkàn tó là ọkàn tó yege ọkàn tó lálàáfíà tàbá jẹ́ pé abámi tó fi fúlé mú wá rí ọkàn tó mọ́ ọkàn tó lálàáfíà á jẹ́ pé ọkàn kan wà tó ń ṣàárẹ̀ òní qalbun saqim ìzàn á jẹ́ pé qalbun salim yẹn òun la fẹ́ fi sin lọ́hùn mọ̀ọ́dú àwọn oníwùrìdí nìyẹn wọ́n fẹ́ kọ́ wa bá a ṣe fọ ọkàn mọ́ àwọn tó wá fẹ́ ṣerú nǹkan báyìí ṣé àwọn làámọ̀ wá bá jàti rédèrèdè lọ́dọ̀ wọn láà wà alifuka láà lè bá lọ́dọ̀ wọn Sheikh Ibrahim Eleha in tí ò bá yé yín ẹ béèrè Al-Qur'an náà ti sọ fún yín pé fazialu ala dhikr in kuntum la ta'lamun ẹ béèrè lọ́dọ̀ àwọn tí wọ́n mọ̀ ń pa ẹ̀ nípa ìrántí Ọlọ́run nípa mímọ̀ tẹ́yìn ò bá mọ̀ ń pẹ́ ẹ lè kéwú lóòótọ́ èèyàn kéwú ní kó mọ̀ ń pa tasawuf àtàsọ́fù tí ò yé yín bẹ̀ ni pé àtàsọ́fù ilmun wa ibada ìmọ̀ téèyàn kọ́ ni kìí ṣe ẹ̀sìn míì lọ́tọ̀ ọ̀nà ìjọsìn ni ìzàn gbólóhùn tẹ́ kọ́kọ́ sọ pé àkídà ẹ ti kọ́kọ́ ṣe mistake níbẹ̀ ọ̀nà
àwọn oníwùrìdí Sheikh Ibrahim Eleha wọn ní àkídà míì àfi àkídà Islam. Kí làkídà Islam? Òun ló wà ní Al-Qur'an. Kí làkídà Islam? Òun ló wà ní Sunnah Nabi Muhammad sallallahu alaihi wasallam. Ìyẹn bẹ́ẹ̀ ẹ dákun ẹ̀yin wa tẹ́ ń gbọ́rọ̀ yìí, mo bẹ̀ yín torí Ọlọ́run ẹ bá ń ṣe fọ́nrán yìí, mo fẹ́ kó dọ́dọ̀ wọn Sheikh Ibrahim Eleha àtàwọn tó tún jọ wọn bẹ́ẹ̀ tí wọn mọ tán pé wùrìdí tó yẹ pé kàn fẹ́ máa takò láì nímọ̀. Àmọ́ o kò lè dùn wá o. Islam àwọn Lárúbáwá ti pè al-insanu aduwwun lima jahila, ọmọ ènìyàn ọ̀tá tí ò bá mọ̀ òun náà ni ó mọ̀ ṣe. Yìí wọn bẹ́ẹ̀ àwọn mùsùlùmí àwọn oníwùrìdí mùsùlùmí ni wọ́n tí wọ́n ní àkídà míì àfi àkídà Islam. Wọ́n ní Kùránì míì àfi al-Qur'an tó lọ gbé fún Ànábì wa Muhammad. Wọ́n ní lànà míì àfi súnà tó lọ gbé fún sallallahu alaihi wasallam tó lọ bá sọ wípé inna anzalna ilayka dhikra àwa la sọ al-Qur'an kalẹ̀ fún ẹni tubayyina lin-nas ma nuzila ilayhim. Àdíkìrì tó lọ sọ kalẹ̀ fún ẹ tó yẹ pé òun náà ní tọ̀nà òun náà ní súnà tó lọ fi ń ṣàtà Ànábì mi ṣàlàyé al-Qur'an. Òun náà làwọn oníwùrìdí ń tẹ̀lé. Òun náà fi ń pè láwọn ní at-tariqatu al-muhammadiyya, ìlànà tó mójútó ọ̀rọ̀ Ànábì sallallahu alaihi wasallam. Kó tó wá di pé oníkálukú yẹ wá ń pín sí Tìjàníyà ni, Kọ̀dìríyà ni, Ṣáṣílíyà ni, gbogbo àwọn sàádátù Sùfíyà tàwí tájájájú oníwùrìdí kò sí nǹkan méjì tí wọ́n ń darí. Àdúrà Ànábì ni. Kí ni àdúrà Ànábì? Òun náà ni súnà ẹ̀, ọ̀nà tá a fẹ́ gbà tá a fi ti gbọ́yé. Alákọ̀ọ́kọ́ nìyẹn mistake tí ẹ ṣe. Oníwùrìdí onísúfí wọn ní àkídà míì, àkídàtul Islam àti àkídà tí ó wà ní al-Qur'an àti súnà òun náà làkídà wọn oníwùrìdí. Alákọ̀ọ́kọ́ nìyẹn. Ẹlẹ́ẹ̀kejì ẹ̀ ń sọ wípé gbólóhùn Allahu fi kulli makani wípé ẹ tu gbàtẹ́ wá tu ṣéwù kan oṣù mẹ́ta ló fi ṣépè fún yín, ẹ dárúkọ ṣéwù náà tó bá yẹ pé lóòótọ́ in kunta mina sadiqin àfáwà Sheikh Ibrahim Eleha ẹ dárúkọ àfáà náà ẹ dárúkọ ṣéwù náà. Tẹ́ bá dárúkọ ṣéwù náà ti wà nù òpùrọ́, àbọ̀ tẹ́ bá dárúkọ ẹ̀ sínú òpùrọ́ ẹ sì mọ tọ́lọ̀ ń sọ pa òpùrọ́ náà al-Qur'ani o. Ok ẹ ń sọ pé Allahu fi kulli makani nípa kiri àwọn oníwùrìdí náírà dìrásà lẹ̀ bá pè nínú ìdánilẹ́kọ̀ọ́ wọn àti àwọn mọ̀báhìs àwọn àgbéyẹ̀wò wọn. Bẹ́ẹ̀ ni kò síbi tọ́lọ́wọ́ bọ̀ ò sí. Ọlọ́run ọba ó wà nù kòtò ó wà nù jìdòjìdò sálẹ̀. Walau kuntum fi burujin mushayyada gbogbo bí kí tẹ bá dé bá wà Ọlọ́run ó lè pa bá yín bẹ́ẹ̀. Nítorí pé Ọlọ́run ni al-Muhit ọba tó rọ kiri ká gbogbo nǹkan, al-Qahhar ọba tó gbogbo nǹkan dàrú. Allahu fi kulli makanin gbogbo àyè Ọlọ́run ọba mi wà wala yahwihi makan àmọ́ kò sáyè tó gbọ́ Ọlọ́run. Ìyẹn ni wípé a lè ka Ọlọ́run mọ́bì kan tó wà ní Ọlọ́run wà nínú lédì, Ọlọ́run wà ní Kaaba, Ọlọ́run wà ní mọ́sálásí Ànábì Mádínà nìkan, Ọlọ́run wà nínú omi nìkan, Ọlọ́run wà nínú igi nìkan. Rárá gbogbo àyè pátápátá òun lọ́lọ́run ọba mi wà ń bẹ̀. Ẹ sọ pé ilé ìgbẹ́ ńkọ́ Ọlọ́run bẹ́ẹ̀ bẹ́ẹ̀ mọ̀nà ẹ ń wo pé ìgbẹ́ jẹ́ òórùn, bẹ́ẹ̀ ni ó lè jẹ́ òórùn. Ẹ ń wo pé Ọlọ́run bò lè sí ń bẹ̀. Ẹni tó kó sínú ilé ìgbẹ́ tọ́lọ́run sì ní kó jáde láàyè, ta ló yọ ọ́ mbẹ̀ tó fi jáde láàyè? Gbogbo bíríkì, òkúta, símẹ́ǹtì, iyẹ̀pẹ̀, irin tó fi ṣe dẹ́kìn ilé ìgbẹ́ àti ilẹ̀ẹ́lẹ̀ rẹ̀ ta ló dá? Ṣé bọ́lọ́run ọba náà ló dá? Ṣé ń gbà tọ́lọ́run ti wá dá yẹn Ọlọ́run ọba mi ò sí, àṣẹ Ọlọ́run ọba mi ò sí lára ìbẹ̀rẹ̀ tàbí tọ́lọ́run ó wà lára rẹ̀ mọ́. Allahu fi kulli makanin mo tó fi rinlẹ̀ fún yín gbogbo àyè Ọlọ́run ọba mi wà wala yahwihi makanun. A gbọ́dọ̀ sọ pé akọ́lọ̀ máa yè kan. Nínú ẹ̀kọ́ táwọn oníwùrìdí ni pé o ò lè sọ pé bìkan lọ́lọ́run bá wà. Ẹ ń sì pé ìhà Ọlọ́run mọ́bìkan la fi ń pe àwọn kan ní olùbọ́ Ọlọ́run wórogún. Ẹni tó gbókúta síbìkan tó ní ara òkúta lọ́lọ́run bá wà tó ní kò sí ń bò mí òun là ń pè lẹ́ni tó bá Ọlọ́run wórogún. Ẹni tó lára agi ló wà kò sí ń bò mí, àbára omi ló wà kò sí ń bò mí, àyè kan ló wà kò sí ń bò mí la fi sọ pé Ọlọ́run wórogún. Kò gbà pé gbogbo àyè Ọlọ́run bá wà àyè ha Ọlọ́run mọ́bìkan. Kàábà bá ti lọ ṣe ájé bẹ́yẹn a gbọ́dọ̀ sọ pé bẹ́ẹ̀ nìkan lọ́lọ́run wà, Ọlọ́run ò sí ń bò mí, Ọlọ́run bẹ ní Kàábà ń bẹ ní gbogbo àyè. Ó dáa tásàráìlú bá fẹ́ pààyàn Ọlọ́run ló mọ̀ dá àsàráìlú tí ó bá pààyàn ṣé àsàráìlú tó bá fẹ́ pààyàn lẹ́ẹ̀kan náà yóò pààyàn Sókótó yóò pààyàn Kàlàbá yóò pààyàn ní Ghana yóò pa ní Cameroon yóò pa l'Accra yóò pa ní South Korea yóò pa ní Asia yóò pa ní Maka yóò pa ní Canada yóò pa l'Amẹ́ríkà lẹ́ẹ̀kan náà tó ẹ̀mí ó sì jáde lọ aró ń tọ̀ ṣé àsàráìlú wa torí ẹ̀ yóò kọ́kọ́ fi tara Amẹ́ríkà lẹ̀ náà jẹ́ kọ́kọ́ pa ti Nàìjíríà tí bá pátá kẹ́yìn wá lọ sí Amẹ́ríkà rárá kò rí bẹ́ẹ̀. Àṣẹ Ọlọ́run ọba tọ́lọ́run bá fún lóbìnrin kárí gbogbo bẹ́ẹ̀ àsàráìlú tó yẹ kó wá kárí báyẹn tàlà àsàráìlú nínú àṣẹ Ọlọ́run ọba àlíkíọ́lá. Allahu fi kulli makanin wala yahwi makan tẹ́ ẹ̀ bá mọ̀ tún mọ́ rẹ̀ Sheikh Ibrahim Eleha ẹlẹ́ẹ̀mọ̀túnmẹ̀ ẹ̀ màláyé ẹ̀ kéde pé ó wà ní spíkà Ọlọ́run ó wà ní microphone ó wà ní kí ìtàn bá yín sọ ní pé Ọlọ́run ọba ní ń bẹ ní gbogbo ààyè àṣẹ rẹ̀ nísìnyí ṣiṣẹ́ ń bẹ
kódà ẹni tó gbápá kò gbọ́dọ̀ rápá pé nítorí pé la haula wala quwwata illa billah tí wọ́n bá ní kò rí bẹ́ẹ̀ ó dáa ẹnìkan gbé apá rẹ̀ ó rí gbé ẹnìkan gbé apá rẹ̀ kò rí gbé ó ṣàìmọ̀ pé Ọlọ́run bá tó tóbi jù lóníkẹ́nìkan rápá gbé lóníkẹ́nìkan má rí tiẹ̀ gbé ní táwọn onírìdí ń kọ yín nìyẹn wọ́n fẹ́ kẹ́ ẹ mọ agbára Ọlọ́run wọ́n fẹ́ kẹ́ ẹ mọ àṣẹ Ọlọ́run wọ́n fẹ́ kẹ́ ẹ mọ ìtóbi Ọlọ́run lára gbogbo nǹkan. láwùtúkà Allahumma fil asma'i wà fi sifatil aridi wà as-sama'i láwùtúkà Allahumma ìjẹ́ Ọlọ́run fil asma'i lára gbogbo orúkọ ló wà wà fi sifatil aridi gbogbo tí ń bẹ lórí ilẹ̀ pátápátá wọ́n sàmì àti ń bẹ lórí ilẹ̀ ìjẹ́ Ọlọ́run bẹ lára gbọ́n ẹni wípé àṣẹ Ọlọ́run ni kìí ṣe wípé Ọlọ́run jókòó síbì kan Ọlọ́run ṣe á jókòó síbì kan. Allahu nuru samawati wal ard Allahu la ilaha illa huwa al-hayyul qayyum níta onírìdí ẹ̀kọ́ tán ń kọ́ wa nìyẹn nípa Ọlọ́run kìí ṣe wípé Ọlọ́run jókòó síbì kan ó ń bẹ ní gbogbo àyè kan ò sì gbà la yastasawu ní àrídì Ọlọ́run ní dídẹ̀ mi ti fẹ́ tó ní kó gbà mí wàlá sàmọ́ ibi sàmọ́ ti fẹ́ tó ní kó gbà mí walakin yasau ní kọ́lébà abdul mímì Ọlọ́run tó wá sọ pé ọkàn ẹrú mi tó gbà mí mo nápa mo náà ṣé Ọlọ́run wá jókòó síbẹ̀ nìkan ni ìtọ́ lọ́n jẹ́ kó yé wa ní pé ọkàn rẹ̀ ti mọ́ ó ti mọ ìmọ̀ Ọlọ́run máàrífà ó yàtẹ̀ sí kéèyàn rí Ọlọ́run bẹ̀áyé nì bẹ̀láyé èèyàn ò lè rí Ọlọ́run pẹ̀lú ojú kò rọrùn ìgbàgbọ́ àti ọ̀rọ̀ àti ìmọ̀ àwọn oníwìrì àtẹ̀kọ́ wọn kò sọ fún wa pé a rí Ọlọ́run pẹ̀lú ojú wa rárá ṣé òmùrà nílẹ̀ kò rí bẹ́ẹ̀ la wàhálìfùkà la àmọ́ yín tí ń sọ wá pé máàrífà ní sọ yẹn pé máàrífàtul asma ìmọ̀ orúkọ Ọlọ́run bí tí ṣiṣẹ́ tajalliyatil asma'i àtajalliyatul jalaliya wa tajalliyatul jamaliyya tajalli iṣẹ́ Ọlọ́run ìṣiṣẹ́ ọ̀rọ̀ rẹ̀ ní ti gidigidi tó wúwo àti tó rẹwà pẹ̀lú ògùn láwọn padà wá ṣàlàyé mọ́ kọ́kọ́ jẹ́ fún ilé sí ilé ìkó jẹ́ number 1 náà ẹ kọ́kọ́ lọ mọ̀ wípé Allahu fi kulli makanin wala yawi makanu gbogbo àyè lọ́lọ́run bá wà àmọ́ àyè kan ò bọ́ lọ́run ẹ tó bá fi ha Ọlọ́run mọ́bì kan nígbà ibi tó dá dúró sí rere kíní kan rárá dẹ̀ndẹ̀lẹ̀ ìmọ̀ Ọlọ́run òun náà ní kẹ́ sọ pé ó wà kíní kan bí ilimi yìí ọ̀nà tó ń jì bẹ́ẹ̀ ṣe mọ̀ pé maqamatu dini mẹ́ta ni gẹ́gẹ́ bí ẹ̀kọ́ oníwùrìdí maqamul islam maqamul iman maqamul ihsan ìdánilẹ́kọ̀ọ́ oníwùrìdí nìyẹn ìdánilẹ́kọ̀ọ́ láti fi mọ̀ Ọlọ́run bá náà ni ọ̀dà ṣe pé maqamul islam ó ní mọ́nsílà ó ní àwọn yàrá mẹ́ta alákọ̀ọ́kọ́ bẹ̀ mọ́nsílátù tawba ẹlẹ́ẹ̀kejì mọ́nsílátù istiqama ẹlẹ́ẹ̀kẹta ọ̀nà mọ́nsílátù at-taqwa maqamul iman òun náà ní mẹ́ta alákọ̀ọ́kọ́ bẹ̀ mọ́nsílátù ikhlas ẹlẹ́ẹ̀kejì mọ́nsílátù sídíkì ẹlẹ́ẹ̀kẹta ọ̀nà mọ́nsílátù tumanina maqamul iman ihsan òun náà ní mọ́nsílà mẹ́ta alákọ̀ọ́kọ́ ní mọ́nsílátù al-muraqaba ẹlẹ́ẹ̀kejì mọ́nsílátù al-mushahada ẹlẹ́ẹ̀kẹta mọ́nsílátù al-ma'rifa pẹ̀lú ògọ́lọ́ àpàdà wà tó tẹ̀lé ara wọn kẹ́ lè mọ̀ pé ìdánilẹ́kọ̀ọ́ àwọn oníwùrìdí ìdánilẹ́kọ̀ọ́ tó múnádóko tí ń kọ́ni ní ìmánì tó pé ẹ̀yẹ bẹ́ẹ̀ ní fẹ́rẹ́fẹ́ àpàdà wá ṣàlàyé ní fọ́nrán mi ẹ tó wá ń sọ fún wa pé tọ́ba ṣe àwọn tọ́ba fẹ́ ìdánilẹ́kọ̀ọ́ àwọn oníwùrìdí wọ́n máa sọ fún yín pé tọ̀ eléyìí ńkọ́ Ọlọ́run ni tọ̀ ń kọ́ Ọlọ́run ni wọ́n wá fún wọn ní iṣẹ́ kan wọ́n lè fún wọn ní Allahu Samadu irọ́ lẹ̀ ń pa ṣé òmùrà nílẹ̀ à kí náà máa ní kan ṣe la ilaha illallah àti àsàlátùl fàtíhíyà tàbí dúrátùl kharida sọ̀látùl fàtíhíyà máa ní kí wọ́n ṣe ìntẹ́ bá nímọ̀ ń pa rẹ̀ ẹ béèrè la ilaha illallah wal awwal wal akhir wal zahir wal batin gbogbo eléyìí pátápátá wọn náà ló wà nínú hadisi ló wà nínú al-Qur'an wal awwal wal akhir wal zahir wal batin ìrònú nípa ẹ̀ ni ó jẹ́ kan já sí ma'rifatullah ma'rifatullah yẹn kì í ṣe pé wọ́n fẹ́ rí Ọlọ́run pẹ̀lú ojú kò sẹ́ni tó lè rí Ọlọ́run pẹ̀lú ojú ẹgbọ́n tánà bẹ̀rẹ̀ sánsọ ní tafakkaru fi khalqillah ẹ ronú jinlẹ̀ nípa ẹ̀dá tọ́lọ́run bá mi dá wala tatafakkaru fi dhatillah ẹ má ronú nípa pé mo fẹ́ mú Ọlọ́run dání bá ṣe bí mi sì jókòó rẹ̀ kẹ́nìkan bẹ́ẹ̀ ni wọ́n lè dè mí mú lọ́wọ́ wọ́n lè fọwọ́ kàn mí à lè ṣe bẹ́ẹ̀ fọlọ́run èyí òun wúrìdí ò kọ́ wa márífà àwọn asma'u wa sifat asma'u láìdí òsì náà 99 names of Allah òun la máa ń ronú nípa ẹ̀ a máa wá ronú nípa bọ́lọ́run tí ń ṣe lára gbogbo nǹkan ní kìí ṣe wípé arọ́lọ́run eléyìí wúwà tó ń wà irọ́ lẹ́pa ṣé ìmúra nílẹ̀ à ń tẹ̀ bá mọ̀ ẹ béèrè ẹ̀. ìbọ́lọ́run ló sọ fún wa wípé allazina yadhkuruna Allaha qiyaman wa qu'udan nínú suratu Ali Imran àwọn tí wọ́n rántí Ọlọ́run ọba lórí ìdúró wa qu'udan àti níbẹ̀rẹ̀ wa ala junubihim kódà tó bá wà lórí ibùsùn wọn wa yatafakkaruna fi khalqis samawati wal ard wọ́n máa ń ronú nípa ìṣẹ̀dá bọ́lọ́run ti dá sánmà àtilẹ̀ Rabbana ma khalaqta hadha batilan
Ọlọ́run gbogbo tó dá o mọ̀ ṣeré dá subhanaka mọ́ ní fọ́lọ́run fakina azabannar wáṣọ akóńbì ìyá náà ẹ tí ń sọ bẹ́ẹ̀ ṣé ìbúra nílẹ̀ anúrọ́ tẹ pa ẹni ẹ̀ tó bá ti wá mọ̀ tán wọ́n wá ń tọ̀ oye ẹ̀ wà lélẹ̀ Ọlọ́run wọ́n máa báyàwó yàwó sùn wọ́n mọ̀ mutí wọ́n mọ̀ ṣe ṣìná ṣé ìbúra nílẹ̀ wàláhì irọ́ lẹ pa tẹ́ ẹ̀ bá túbá wàláhì Ọlọ́run ní foríjì yín. ẹ lọ́wọ́ ní Jawahirul Ma'ani tí Sheikh Ahmad Tijani nínú àwọn ọ̀rọ̀ tí wọ́n tán gbà tí wọ́n táwọn èèyàn kójọ nípa ọ̀rọ̀ wọn wọ́n sọ fún wọn pé wà sharatul wurdi al-sharatul wurdi májẹ̀mú wúrìdì tiwa yìí yẹn pé ojú ọ̀nà Sufi tiwa yìí Tijani àtiwa yìí al-muhafazu ala salawat ẹni tó bá fẹ́ ṣe wúrìdì Tijani a gbọ́dọ̀ mójútó wákàtí márààrún pérépéré fil jama'at kì í ṣe pé yóò mọ dáa kí o kì í ṣe àkípọ̀ ní ìjọ Ọlọ́run lójú o yóò mọ kí ní jàmọ́ wal umuru shar'iyya yóò wá mójútó ọ̀rọ̀ ṣẹ̀ríà kí lọ̀rọ̀ ṣẹ̀ríà al-Qur'an kí lọ̀rọ̀ ṣẹ̀ríà sunnah Nabi sallallahu alaihi wasallam àwọn èèmù tí lójú ọ̀nà wúrìdì àyè jalè àyè ṣe ṣìnà tẹ́ ẹ bára àwọn kàńdánù rẹ̀ sì tán mutí tí wọ́n ń jalè àwọn kàńdá rẹ̀ sì ní òye ṣe oníwúrìdì àwọn àsáwọ̀ nìyẹn àwọn dẹ̀kílù kómi lẹ́sàmínú tàdá òdìyàrá balẹ̀ kíá àsáwọ̀ ọjọ́ kan tí ò sí lára wọn yóò balẹ̀ jẹ́ bó ti wà nínú wúrìdì ló wà ní gbogbo ààyè tí gbogbo ẹ̀yin sáláfí náà ọ̀pọ̀lọpọ̀ náà kọ́lẹ̀ nínú bara yín já ṣé báwọn kan bẹ́ẹ̀ ń ṣe ìmúránì ẹlẹ́yà náà jà pẹ́ ń ṣígbà ń ṣàwò ẹ dákun ẹ bá ń ṣí à fídíò mo fẹ́ kó dọ́dọ̀ gbogbo wọn kó dọ́dọ̀ ṣe ìmúránì ẹlẹ́yà náà mo dẹ̀ ń retí èsì lórí ọ̀rọ̀ tí mo fọ̀ yìí tá bá mọ̀ pé àwọn lésì lọ́dọ̀ àmọ́ èyí tí mi kọ́kọ́ fẹ́ kọ́ ṣe pé kọ́ lọ mú tẹ̀síwá kan ṣe stick ìbáàdùn kan wọ́n lọ́la foríjì Al-Qur'an ní wàlá tẹ́kì mọ́ lẹ́sà lẹ́kà bíi ilm in tó bá nímọ̀ nínú parẹ́ nu Suratul Isra ọlọ́ni mọ́ dúró ń bẹ̀bẹ̀lẹ̀ ń sa àti tọ́ da sí ṣé ìbúra nílẹ̀ ẹ̀ nímọ̀ ń pa tasawuf tasawuf kí mọ̀ ṣe pé mo mọ̀ kátìrà ilmu zawqima ni ó ní tẹ́sítì ẹ̀ ni yóò wà lára ni wùjìdání ni tẹ́wàá gbé jáde sí físíkà Al-Qur'an wala takun laysa laka bi ilm in tó bá nímọ̀ ń pa rẹ̀ mọ́ dúró bẹ̀bẹ̀ láti tó dá sí inna sam'a gbígbọ́ etí wal basara rírí ojú wal fuada ọkàn ọwọ́ àti gbogbo ara tó kù kullun ulaika kana anhu mas'ula gbogbo ẹ̀ ní ó bèèrè lọ́la kìyàmà Ọlọ́run ó béèrè ó dá ṣé ìbúra nílẹ̀ ẹ ti parọ́ máa wọ ní wúrì jíǹsì ẹni tàbá ti ṣe wúrì tẹ́rí bí àwa tán tábá náà wùsùlù ìtumọ̀ wùsùlù ní pé ó ti dọ́lọ́run bá mọ̀ Ọlọ́run bá Ọlọ́run sùn Ọlọ́run jẹ Ọlọ́run mutí Ọlọ́run kò rí bẹ́ẹ̀ ṣe mọ̀ pé irú ẹni tó bá ń ṣe báyẹn o là náà bí pé ní alimuflis tó sọ fún àwọn sàábẹ̀ rẹ pé ta náà ń pè ní alimuflis àwọn sàábẹ̀ láwọn ò mọ̀ àwọn sàábẹ̀ sọ pé alimuflisi mọ́lẹ́sà ò dẹ́rà wọlé àmọ́ta kò lówó kò ní gbádùn kò ní retí àníbi ara muflisi ò rí bẹ́ẹ̀ o alimuflisi mi ni ummati yati yawmal qiyamah bi salatin wa zakati wa hajj wa yati qad shatama haza kazaba haza wa adama wa sabaka damma haza alimuflisi òdígún àbẹ́ni tó jò kanlẹ̀ ànábìnrin ta ní jẹ́bẹ̀ nínú ìjọ mi àwọn sábẹ́lẹ̀ àmọ́ àwọn ẹni tí ò lówó lọ́wọ́ ni ànábìnrin ẹni tí ò lówó lọ́wọ́ kọ́ àbí tí ò ní retí òdígún àbẹ́ni tó jò kanlẹ̀ támọ̀ sí alimufilisu yá ti yóò mọ̀ kíyàmọ̀ yóò wà lọ́dọ̀ àlùkìyàmọ̀ yóò kírun bá ti ní òkè yóò yọ sàká yóò tún gbàrò kódà yóò lọ hajj àmọ́ wàyá ti kọ̀dù ṣáta máa za ó ti bú ẹni tí ò lẹ́tọ̀ọ́ kó yẹ kó bú wàkàtà bá a za ó ti purọ́ mọ́ọ̀yàn wọ́n sàfàkàdà máa a za ó ti jẹ́ ẹ̀jẹ̀ nìkan lẹ̀ nísìnyí ṣé ìmúra yẹn lẹ̀ ẹ ti parọ́ ẹ ti bẹ́ ebú ẹ ti bá àwọn oníwùrìdí intan ṣe ẹ̀nà ṣe Al-Qur'an àti súnà ní tiwa Maulana Sheikh Ahmad Tijani radiyallahu ta'ala ni wọ́n sọ nínú ọ̀rọ̀ wọn nínú Jawahirul Ma'ani pé tẹ́ ẹ bá gbọ́ pé mi Ahmad Tijani mo sọ̀rọ̀ kan zinu ubi mi dani shara ẹ fi òṣùwọ̀n ṣẹ̀rí àwọn wò kí ló òṣùwọ̀n ṣẹ̀rí Al-Qur'an kí ló òṣùwọ̀n rí àwọn oníṣẹ́ náà sàn tó fẹsẹ̀ múlẹ̀ wà ń wá àfàkọ́ tó bá wá ṣe déédéé ẹgbàmú wà ní akhalafa tó bá jẹ́ pé ó yàtọ̀ síra wọn òyìn pé ọ̀rọ̀ tán bá lèmi ni mo sọ tí ń sì síbẹ̀ tí ń jẹ́rìí ara mi ẹ̀wọ̀n wò pẹ̀lú Al-Qur'an ẹ̀wọ̀n wò pẹ̀lú súnà nábì tó bá ti yàtọ̀ síra wọn fátìrùkù ẹjùlẹ̀ èmi Sheikh Tijani ò ní sọ̀rọ̀ kan àti Al-Qur'an sọ mi ní sọ̀rọ̀ kan àti súnà nábì sàlám tó sọ ẹ wá mú ọ̀rọ̀ tí Sheikh Tijani wá sọ wá tó yá kó sáà Al-Qur'an ẹ mú wá ẹ mú tún challenge yín fún ní tàádì mi ẹ̀rí pé ti parọ́ mọ́ wa àwọn èso ń ṣiná o àyèsí sọ̀mùtí ẹ tó wá ń pè wá lólóògùn pàǹṣógùn kiri ẹ má bà nǹkan jẹ́ oògùn èyí tó dá wà nú oògùn èyí tí ò dá wà nú oògùn ṣebí nítorí pé èyí tó dá wà nú oògùn láti bí tíra kan tán gbé ní àtìbù nábàwí ìṣe oògùn ìṣètọ́jú ìṣòògùn nílànà tànábì èyí tí ò bá dá lẹ́sọ̀ ìṣewúrì yóò fún yàn ní liberty freedom láti ṣe tó wù ẹ ti parọ́ mọ́ wa o àbí kẹwọ́ lọ́wọ́ bàbí lálá foríjì ẹ wá ní wọ́n wá láwọn sọ bàtì ní bẹ́ẹ̀ ni elimol bọ́tìn inú ìsìlà àti àwọn oníwúrì ni ó wà dáadáa mo tó fi rìnlẹ̀ fún yín a ní zohir a sì ní bati external and internal
zọ́hírì rẹ̀ òun náà ń pè ní apparent